Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti buwọ́lu ìwé àdéhùn láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Qatar ní gbogbo aágbọn tó ní ṣe pẹ̀lú ọrọ̀ ajé. Ọjọ́ Sunday, ọjọ́ 3 oṣù kẹta ọdún 2024 ni ààrẹ buwọ́lu ìwé àdéhùn ọ̀hún níbi ìpàdé tó wáyé ní Doha lórílẹ̀-èdè Qatar tí ọba orílẹ̀-èdè ọ̀hún ìyẹn Emir ti ìlú Qatar, Sheikh Tamim Al Thani náà sì wà ní ìkàlẹ̀. Olùbádámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn Olóyè Ajuri Ngelale ló fi àtẹ̀jáde léde. Ó ní àdéhùn ọ̀hún yóò ṣílẹ̀kùn àǹfààní tó pọ̀ jọjọ fún orílẹ̀-èdè Nàìjíríà láwọn aágbọn lóríṣiríṣi bíi aágbọn ètò ẹ̀kọ́, ìdàgbàsókè àwọn ilé-iṣẹ́, ìmúgbòòrò ìdókòòwò, ètò ìrónilágbára fún àwọn ọ̀dọ́, ìwakùsà, ìgbafẹ́ àti eré ìdárayá. Ààrẹ wá fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ọ̀dọ́ ni ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí pẹ̀lú bó ṣe ṣàpèjúwe àwọn ọ̀dọ́ gẹ́gẹ́ bí alágbára àti ẹ̀dá tó ní ẹ̀bùn tí wọ́n sì ní ìgbàgbọ́ nínú ara wọn. Bákan náà ló ní àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè yìí jẹ́ ọ̀jọ̀gbọ́n àti ọlọ́pọlọ pípé tí yóò ní ipa rere ní àyíkáyè tí wọ́n bá bá ara wọn fún ìdàgbàsókè orílẹ̀-èdè wọn Nàìjíríà. Ó wá fìdí ẹ̀ múlẹ̀ pé òun ní ìgbàgbọ́ wípé àjọṣepọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Qatar yìí yóò so èso rere nípasẹ̀ àmúlò àwọn ọ̀dọ́ tí kò dín ní 200 mílíọ̀nù níye tí wọ́n sì ṣetán láti ṣiṣẹ́ fún ìmúgbòòrò orílẹ̀-èdè Nàìjíríà. Adúrámọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí láti èdè Gẹ̀ẹ́sì sédè Yorùbá. Èmi Ẹniọlá Sálíù ni mo kà á fún yín láti inú ìwé ìròyìn The Matrix. Ẹ lè jẹ̀gbádùn ìròyìn lọ́lọ́kan-ò-jọ̀kan síwájú sí i nípa dídarapọ̀ mọ́ wa lórí Facebook, Instagram, TikTok, YouTube àti lórí X. Ẹ ṣeun.